Ẹ̀yin ará mi, ẹ bá mi ká lọ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìwúlò ògbé àkùkọ oríṣi mẹ́ta mẹ́rin. Bá a ti lò fún ẹni tí máa ń hanrun, bá a ti lò fún ọmọdé fún ìwúyín ọmọdé, bá a ti lò fún ẹni tí ń ṣèrànràn. Àwọn àìsàn kan wà tí wọ́n máa ń kó lára, kéèyàn máa hanrun, èèyàn máa ká àìsàn rẹ̀. Kò mean pé téèyàn bá ṣẹ̀ ní cholesterol ló máa ń fà á. Àmọ́ bó o la ti lò fún bó o la ti lo ògbé àkùkọ, ewé ògbé àkùkọ, bó o la ti lò fún ìwòsàn náà. Nọ́mbà mi ò yí padà 07033449598. The more you share, the more you gain. Lọ bá mi wá ewé ògbé àkùkọ yìí fún ọmọ tó bá jẹ́ pé ọmọ tá a bí tó wá ń gbó ní eyín. Kíní yìí tún ṣiṣẹ́ sọ̀yè. Ẹ lọ bá mi mú ewé yìí nìkan, ẹ gún mọ́ ọṣẹ. Tẹ́ bá ti gún mọ́ ọṣẹ, ẹ gún tínátíná orí rẹ̀ white yìí. Ẹ bá mi gún mọ́. Tẹ́ bá ti gún mọ́, ẹ máa fi wẹ ọmọ náà anytime tó bá ti rọ̀ yín lọ́rùn. Pẹ̀lú ògo Ọlọ́run, ọmọ náà ó tún níyè nínú dáadáa, yóò tún ní sọ̀yè. Ọlọ́run fi àlùbáríkà síbẹ̀. Bá mi share tó bá ti ń kàn ọ́ la. Ẹlẹ́ẹ̀kejì, ẹ lọ bá mi wá ewé yìí. Ẹni tó bá jẹ́ pé máa ń hanrun dáadáa, ẹni kó já ewé yìí, kó já ti òun àti òdòdó orí rẹ̀ yìí, kó wá rá mọ́wọ́ omi tó bá fún dáadáa, tó bá fún jáde, kó wá fa kíní yìí símú, kó fà símú rẹ̀ méjèèjì. Kó fà símú bẹ́ẹ̀, kó fà símú bí ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin. Ọjọ́ tó bá ti fà símú ni kíní yìí ó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára rẹ̀. Kó wá ṣe bẹ́ẹ̀ fún good 7 days pẹ̀lú ògo Ọlọ́run. Tó bá hanrun tẹ́lẹ̀, ìhanrun yóò kúrò nínú ayé rẹ̀. Ẹni tó bá ń ṣèrànràn bó náà ni ó ti lò. Tẹ́ pé tí wọ́n bá ti jí báyìí, ó lè máa sọ nǹkan míì lẹ́nu. Tí wọ́n bá ti jí báyìí, ó lè máa tọ̀ ara. Tí wọ́n bá ti jí báyìí, ó lè máa sáré káàkiri. Ó ní kó ń tọ̀ máa ṣèrànràn. Torí ẹlòmíì ò mọ̀ túmọ̀ ìrànràn. Ẹ bá mi mú ewé yìí nìkan àti iná orí rẹ̀ yìí, iná àgógó ogun orí rẹ̀. Ó náà ló gbé àkùkọ, náà ní àgógó ogun. Ẹ rá mọ́wọ́. Ẹ rá mọ́wọ́. Tẹ́ bá ti rá mọ́wọ́ dáadáa, tó bá ti fún omi, ẹni kó ń tọ̀ ń fà símú. Tó bá ti fà símú, kó ṣe bẹ́ẹ̀ náà, kó náà ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ méje. Kódà tó bá ti fún ọjọ́ mẹ́jọ, kò sábùrú ń bẹ̀. Kò sábùrú ń bẹ̀. Torí ẹlòmíì ó béèrè pé ṣe dandan ní ọjọ́ méje. Ó wá ní ṣé ojoojúmọ́ láwọn ṣe. Bẹ́ẹ̀ ni ojoojúmọ́ lẹ́ máa lọ wá ewé ni o, tẹ́ máa fà símú, tẹ́ máa rá mọ́wọ́, tẹ́ máa fà símú ojoojúmọ́ ni. Ewé tá a bá ti lò lánàá, ó ti lọ́nu. Ẹ bá subscribe sórí YouTube wa, Àṣírí ọjọ́ ìbí Solution TV. Ẹ follow mi lórí Instagram, Àṣírí ọjọ́ ìbí Solution TV. Ẹ follow wa lórí TikTok, Àṣírí ọjọ́ ìbí Solution TV. The more you share, the more you gain. Nọ́mbà mi ò yí padà 07033449598. Àṣírí ọjọ́ ìbí Solution TV. The more you share, the more you gain. Ewé ògbé àkùkọ fún ìwòsàn oríṣi mẹ́rin. The more you share, the more you gain. Bá mi share rẹ̀, á dà fún yín o.